ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti ń máwọn òròyìn tó jójúlówó wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a ò ní máwọn òròyìn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. ẹ bá mi subscribe, ẹ like, ẹ comment, ẹ pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kájọ gbóhun tó ń ṣẹlẹ̀ níkànnì yìí. ó yá ògún gbọ́ mo rá àhàì mo tún padà dé kí n ṣe ní iṣẹ́ kò kí n ṣe ní let's go there I don't come back again mo rá àhàì ẹ fẹ́ ké kú ẹ máa flag mi ẹ máa táyà lórí tàbí tàdé yìí mo rá àhàì àdìsá ní sẹ́ májàsọ́lá ní sẹ́ ogun gbàgbọ́ òòṣà ní sẹ́ ẹ fẹ́ kú àdìsá làwọn ẹ máa fẹ́ ké kú májàsọ́lá Ìgbòho òòṣà ní sẹ́ Facebook ṣé wọ́n jẹ́ kí n lọ sí live Facebook I don't care I go continue mo rà high Facebook àbí YouTube tó bá wẹ̀ kó distribute ẹ̀ kó jẹ́ pé mi nìkan wà lórí iṣẹ́ Ògún gbọ́ mo ṣe ṣó lọ ni Ògún gbọ́ lórí tàbí tàdé iṣẹ́ mo rà high tó bá ti wọlé ẹ bá mi kọ comment ẹ bá mi share fídíò mi ẹ bá mi like ẹ ní sọ̀rọ̀ nípa àdìsá ẹ parọ́ fúnra yín ni Yorùbá wù Yorùbá búrò ọ̀kan làbí èmi gan-an wọ́n dín ṣinṣin lórí tèmi sẹ́ẹ̀ wọ́n dín ṣinṣin lórí tèmi náà ṣé ìyá wèrè ni Ògún gbọ́ ṣé ní ìgbádùn ni èmi gan wọ́n dín ṣinṣin lórí mi mo tún padà dé Sunday Igboho ní sẹ́ẹ̀ àdìsá ní sẹ́ẹ̀ òòṣà ní sẹ́ẹ̀ ẹ máa ké kú ni lórí ètò mi tàwa orí ètò yìí ètò Yorùbá wì mo tún padà dé mo rà wá ti high mi ò ní dákẹ́ fún yín mi ò ní dákẹ́ o ẹ fún mi lórí Barrister kan let's go there mo fẹ́ kọ orin ọ̀tẹ̀ lóhùn mi kọ mo fẹ́ kọrin Barrister mo fẹ́ kọrin ọ̀tẹ̀ orin ọ̀tẹ̀ ni mo fẹ́ kọ Òòṣà one ẹ máa fẹ́ kú ẹ̀ẹ̀mẹrin tó ń jẹ́ Yorùbá wuyì èmi ẹgbẹ́ ṣòbí wálẹ̀ Ògún gbọ́ mo tún dé ọlọ́mọ ayé sọ ẹ̀mọ wèrè mọ mọ́tò ẹ̀mọ kọ̀ ìyá yín Sunday Igboho la mọ̀ òun ló bá wa gba àwọn tí wọ́n kó Sunday Igboho ló bá wa gbà wọ́n wọlé ẹ fẹ́ kú mi ní fi yín lọ́rùn sílẹ̀ pé àníṣe sóyìí irọ́ lẹ pa májàsọ́lá la mọ̀ Ìgbòho òòṣà la mọ̀ ọmọ aládìkún la mọ̀ ó yá mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdé ẹ̀yin ọ̀tá Sunday Igboho ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdé kó má ṣèṣì fara lògìdán lójijì ìgbọràn sàn jẹbọ rírú bírí bẹ́ẹ̀ ẹ máa gbóhùn sókè wàhálà lẹ́ni tí mi dùn ẹgbẹ́ mi wáyọ̀ lẹ́lẹ̀kejì bá padà lẹ́lẹ̀kẹta. ẹ ṣe sùúrù ọ̀tá tó sọ pé ìbàjẹ́ ti wá làwọn fẹ́ rí ayẹyẹ ló máa lẹ́yìn olóko pẹ̀lẹ́gùn ló máa kẹ́yìn mọ́lẹ̀ àwa la máa lẹ́yìn ọ̀tá wa o láyé bí mo wí lórí bá jẹ́ bí oyè o ìgbẹ́ lójú ti ṣe gbọ́ ojú ẹ̀tẹ̀ lẹ́gbọ̀n ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o àwọn ẹni bá a kọ́ mi sọ owó bàbá dá mi tó yìí dùn ó dùn òbíjẹ́ làágùn lọ́wọ́ wàhálà. Wọ́n á lọ sódò báyìí wọn ò ní rómi pọn. Àṣẹ. Bàbá Dámilọ́lá. Bàbá wa ti. Bàbá yín wọlé dé. Àwọn ọlọ́tẹ̀ ní fáǹsì Yorùbá wuyì aláyẹ ẹ̀ náírà. Orí yẹn mo fẹ́ tẹ bá ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ program yẹn mo kọ́. Ẹ máa play okay. Bàbá wọn wọlé dé. Kò sórí wọn bẹ̀. Kó lọ lórí mọ́ àpáta. Wọ́n ti rí nǹkan kan o.
ẹ bá mi tún bẹ̀rẹ̀ orin yẹn kọ ní mo ti gbàgbé. Ọ̀tá tó sọ pé bàjẹ́ tiwa làwọn ẹ ṣe ń gbà ẹ ṣe bàbá mi. Ayére ló máa rẹ́yìn olóko Pèrègún ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwọn alámọ̀ rẹ́yìn ọ̀tá wa o láyé bí mo rí gbẹmí. Sọ pé tiẹ̀ àwọn fẹ́ rí. Ayére ló máa rẹ́yìn olóko Pèrègún ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwọn alámọ̀ rẹ́yìn ọ̀tá àṣẹ. Gbogbo àṣà àti ayé báyìí ojú wọn tá ẹ báyìí wọn máa yọ wọn lọ́yẹ kọ̀ọ̀kan. àṣẹ ó yà wò ní padà wá. ẹjọ́ bá kiri burúkú yìí wọn ò tí ì rí nǹkan kan. wọn ò tí ì rí nǹkan kan ẹ ṣe. wọn ò tí ì rí nǹkan kan. wọn ò rí nǹkan kan. ẹ gbà fún ẹni tẹ́lọ̀ ń gbà fún. wọn ò tí ì rí nǹkan kan. ẹ ṣe ọba wa. ẹni tọ́lọ̀ ń yàn pé iṣẹ́ báyìí mo fẹ́ kó wá ṣe. so máa fàjà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ń ṣe báyìí máa fàjò ìjà ní. ẹni tó wọ́n ń pè kán lọ wá àpáta kán máa fi rọrí sùn bóyá wọn á gbọ́n. ẹ ṣe kàkà tó gbẹ́kọ̀lẹ̀ lómi ẹ ṣe bàbá mi. ọ̀tá tó sọ pé bàjẹ́ tiwa lòun fẹ́ rí Ayére ló máa kẹ́yìn olóko Pèrègún ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwa láwọn arẹ́yìn ọ̀tá wa o láyé ń bí tí a wá gbèmí bàjẹ́ bí òyò o ìgbẹ́ lójú ọtí ṣe gbọ́ ojú àtẹlẹ̀ gan ojú àtọ́ lọ́tẹ̀ àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o kọ́lẹ́ ní báyìí ṣe ẹgbẹ́ àdìsá ní sẹ́ èmi wo ẹ tún fúlàgì máa tún padà wá ẹ máa gbọ́ sókè a máa fa aṣọ alẹ́ yìí já ni mi ò ní lọ sí iṣẹ́ ẹ kúrò dé àsìkò yìí. Yes ma. Èmi mo kọ kí nílẹ̀ kọ́ yẹ pé ògìrì ṣákọ́. Ògìrì ṣákọ́ Sunday Igboho ti dògìrì ṣákọ́. Ògìrì ṣákọ́. Nínú igbó ni ògìrì ṣákọ́ wà tí ó ti ń rán ẹgbẹgbẹ̀rún ẹgbẹ́ lọ sí ọ̀run àrèmábọ̀. Kábíyèsí Ọlọ́run o. Bẹ́ẹ̀ni gbogbo àwọn ẹgbẹgbẹ̀rún ẹlẹgbẹ́ ọ̀tá ẹ̀ nínú igbó láwà tó ti rán wọn lọ sọ́run àrèmábọ̀. Mo tún ti kọ̀ mí síbẹ̀. Ó ti dúrọ́pù ni mo ẹ̀jẹ̀ padà wá ni. Sunday Igboho ti di ògìrì ṣákọ́ láàrin àwọn ọ̀tá ẹ̀. Lójú Sunday Igboho ní ẹ̀dọ̀ fóró ṣe máa ṣe wọ́n. Àṣẹ. Tó máa lọ sọ́run àrèmábọ̀. Àṣẹ. Lójú ọmọ Adéyẹmọ ní orí ti máa fọ́ wọn. Orí tó wọ́n sùn wọn ò ní jí mọ́. Tó fi máa lọ sọ́run àrèmábọ̀. Sunday Igboho kọ́ ló ń rántí. Ó ti pẹ́ tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá sílẹ̀. Ó ti pẹ́ tí omi ìjẹ ti ń gbọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Tí ò sí ẹnikẹ́ni tó lè gba ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn alálẹ̀ ló ń gbanú Sunday Igboho ṣẹṣẹṣọṣẹ. Bó ṣe wá wà yẹn, ẹni tá bínú obìnrin tó bá ń ro ibi sí ògìrì ṣákọ́ ni Sunday Igboho. Ibi á lọ máa bá wọn. Àṣẹ. Ẹni tí a fi abẹ gbé jáde nínú obìnrin tí ó bá ń robi sí ọmọ Adéyẹmọ Adéníyì ògìrì ṣákọ́ wọ́n máa lọ sí ọ̀run dè ni. Àṣẹ. Tábàárí ẹni tó gbénú afẹ́fẹ́ ṣiṣẹ́ tó fi inú òrùn òṣùpá àti ìràwọ̀ ṣiṣẹ́ ẹni tó fẹsẹ̀ sílẹ̀ tó wá ń fi orí rìn ẹni tí ó dáwọ́ tẹlẹ̀ ẹni tó rìn sẹ́yìn nígbà tí gbogbo ayé rìn síwájú ẹni tó gbórí tó pète bíbí sí Sunday Adéyẹmọ ó ti di ògìrì ṣákọ́ wọ́n máa lọ sọ́run dé ni. Àṣẹ́gun àṣẹ Èdùmàrè tó ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ìyá mi. mo ń wá orin ọ̀tẹ̀ ni mo ń wá o mo fẹ́ lórí iṣẹ́ yìí mo máa ṣọ̀tẹ̀ sẹ̀ Ògún gbọ́ mo fẹ́ ṣe kékeré tẹ̀tẹ̀lẹ̀ ni ẹ ti fa wèrè lọ́yàn ọ̀tẹ̀.
ó ṣọ́ọ̀kì yín bákan Yorùbá Wuyì mo gbọ́ nǹkan kan bí mo ṣe wà mo gbọ́ anything wọ́n ti gé etí mi lọ mi gbọ́ nánà mi ò gbọ́ anything wọ́n ti gé etí mi lọ sọ̀rọ̀ sókè. kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed olórí ikú sẹ́múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation èmi àlùmíwò ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. olórí ikú ọlọ́run kíkún bí kò máa gé olómi mo fẹ́ fọwọ́ ni máa fi parálẹ̀ ìṣẹ̀ ẹni tí wọ́n gbẹ̀yìn sí mùsùlùmí ni ó ń lò jáàbù ọkọ ẹ̀ àfáà ni tí wọ́n jí gbé tí Sunday Adisa gbà wálé yìí ọrùn ẹnà rè bí okó oníkọ́ kò yẹ kó lọ gbà wálé ò lè lọ gbà wálé Sunday Igboho ẹlẹ́bọ yẹn lọ́tún lọ́ba yín gbà wálé ẹ máa fẹ́ kú lálẹ́ orí mi wò sọ̀rọ̀ wò. níjọ́ tí wọ́n múra kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed sẹ́múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation èmi àlùmíwò ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. Yorùbá Nation kí lẹ́ẹ̀ fi ṣe lógo wa. tí ò bá ṣe ṣe lójú ayé àṣeṣe lẹ́yìn ẹni máa lọ kó mi àlọ ẹni máa lọ kó mi àlọ ilẹ̀ Yorùbá yìí ò lè dáwóró ẹni máa lọ ẹ tí wọ́n fẹ́ lọ sọ́run nínú yín kó máa lọ ẹ bá ti bá wa mute lórí TikTok a máa drop yín ni o ẹ bá wa power tap o lọ́wọ́ ká gbé kẹ́ wà níbẹ̀ yẹn o tó máa fi síbẹ̀ bí 20 minutes máa dúró kí TikTok gbé yín wálẹ̀ ni ẹ bá wa power tap lórí ètò yìí. orí olókun sáwa wá gọ̀ ni ta ni ọmọ ní ìdí wa wọ́n bá ní Chief Sunday Igboho irú èmi ẹ dákun èmi irú èmi ọmọ àtàlù lókun. ṣe gbọ́. ẹni mọ̀ bàwé jù lọ tọ́ba ní tọ́ba rẹ̀ ní tínú ẹ̀bù tó ní ó lówó lọ́jọ́ ọ̀nà ìwà fún ọ ní èsì méjì pé dákun torí Ọlọ́run sọ ọdá káàntì èmi àti ẹ pèlé ní ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ wá ní pé bábá tí a ní ebó lówó lọ́jọ́ ọ̀nà ìwà ọ̀nà tí kálukú wá bàrúwó káwa búra. ìyàwó àfáà bẹnu sọhùn òpònú ìyàwó àfáà ni wọ́n gbé tó lóyìn Sunday Igboho lọ gbà wálé o ìyàwó àfáà lẹni tí wọ́n gbé tí olóògùn lọ gbà wálé o ẹ̀yin wèrè tẹjí tẹ láwọn wèrè yìí ta ló bí wèrè yìí ná ta ló bí wèrè tó ń sọ̀rọ̀ ta lẹni tó bí wèrè tó ń sọ̀rọ̀ ìyàwó àáfàá lẹni tó lọ gbà wálé o ó ń lò jáàbù o òun àti jáàbù náà lo how many days 16 àbí 17 days nínú igbó Sunday Igboho olóògùn ló lọ gbà wọ́n wálé o sọ̀rọ̀ sókè wèrè. ta la fọ́jú àǹtà tó ló ń sùn nígbà tí ó sùn ta lórí. àwọn wèrè. nígbà tí wọ́n ní Yorùbá Nation Oòduà takataka jàmá sọ fún pé kò lè ṣe é ṣe. Sunday Igboho ẹni tó ní làákàyè ni ó gbọ́n Sunday Igboho gbọ́n èso ló kù làákàyè bí àwọn gọ̀ǹgọ̀ sún yẹn. gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn-ún wọn yóò kọ̀ fẹ́ lọ ọbẹ̀ kìí so ológun máa ń pẹ́ ní Sunday Igboho ń dayé ọlọ́njọ́ jẹ́ pé ọlọ́run wájú di mùsùlùmí. sólógun wa máa ń rí ológun máa ń nírú létí Sunday Igboho ni ọba ológun máa ń nírú mọ́tò tí Sunday Igboho ni ológun ni ọmọ lọ dá mi lọ gbogbo ẹ̀ dáadáa ọmọ ọlọ́mọ tó ọmọ fóní bíi ọmọ èbó ọmọ tó gbẹ kọlọ méje tí ọba yìí kọlọ wájú gba Islam Ọlọ́run dákun jẹ́ Chief Sunday Igboho gba Islam torí pé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí máa ń sọ jáde lẹ́nu ó máa ní Ọlọ́run káábíyèsí Ọlọ́run àmọ́ bí kíní bá ti gùn náà lọ́tọ̀ wáyé pé oògùn Ọlọ́run sì ti fi hàn pé oògùn ṣiṣẹ́ mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan búra tó bá yẹ pé ń jọ wọn lọ mú Chief Sunday Igboho ọlọ́mọdé orírú ẹ̀ mọ́ o ọlọ́mọdé orírú ẹ̀ mọ́ o wọ́n bá kẹrẹ̀ jẹ́gẹ́ o tó bá yẹ pé jọ náà ó ní táwọn sọ́jà sì gan ebi ẹ máa ń gan nínú fíìmù abẹ́yẹ rí tó bá fẹ́ wá ìgbédi ilé ológun yóò ní bídà làwọn sọ́jà ọba gan ẹ dà bọ́wọ́ yín náà ẹ dìde dèrè ẹ máa gbálẹ̀ Sunday Igboho rí sè mo wá láìkì Chief Sunday Igboho
òdodo ọ̀rọ̀ máa ń jáde lẹ́nu rẹ̀ fẹ́ni tọ́lọ́ bá ṣe lóní làákàyè ó ní ẹ wá ní kọ́ ọmọ tẹ̀lé Tinubu mọ́ èpè lówó ìbáyé gbogbo yín jẹ́ ó yẹ kẹ́ ẹ dìjú sí àwọn nǹkan tó pọ̀ kẹ́ ẹ ń fa àwọn nǹkan tó pọ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ mú tẹ̀sí rẹ̀ jáde ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ àgbà táwọn bàbá tó lọ bá ń bẹ Tinubu wọ́n gbẹ́bọ ẹbọ òfin wọ́n gbẹ́bọ ẹbọ ọ̀gbà wọ́n ṣe tutù ètùtù ọlọ́ wọ́n ṣàfòràn àfòràn ọ̀jẹ́ wọ́n ṣe àgbélépọ̀tà ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ à ń gbọ́ kí ni sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti múlà káyì lọ fún ẹni torí ẹ bá pé ṣùgbọ́n àkìtárù nẹ́ẹ̀sì láyà kìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé nílà káyì táyé tán torí múkú ò lè tán láyé Sunday Igboho máa jẹun lọ ẹjẹ ni kò tí ọgbẹgbẹ kò sí nílẹ̀ Yorùbá nation my food ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi wíbẹ̀ tẹsẹ̀ mọ́lẹ̀ fún ó ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi ẹni tó bá mọ̀ pé Yorùbá nation ń bẹ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn kọ́fẹ́sẹ̀ jẹ́ ni wàláyì ẹgbọ́n pé mo búra nù bá a bá tún kó mẹ́fẹ̀ gan generation wa ìtọ́ bá kó mẹ́fẹ̀ Yorùbá nation ò lè ṣeéṣe kò lè ṣeéṣe mo búra pẹ̀lú Ọlọ́run ẹ wá sọ fún mi pé Chief Sunday Igboho àti Chief Gani Fáwẹ́hìnmí ẹ wá sọ fún mi pé wọ́n jọ ṣe pọ̀. Chief Gani Fáwẹ́hìnmí Gani Fáwẹ́hìnmí lọ́nà Gani Fáwẹ́hìnmí Gani Adams sorry Gani Adams ẹ ṣeun jàre ẹ wá sọ fún mi Gani Adams ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò àbí ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́. abájọ. ẹ̀yin òpònú àfa lọ pé àwa mùsùlùmí àwa àfa súnà tá a dọ̀bálẹ̀ mọ́ ní alákatakítí ó ní kílẹ̀ pé Gani Adams abájọ. ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́ torí ìdè ẹni tó bá ti jọba kò lè dọ̀bálẹ̀ fọba. ẹ̀yin tẹ̀ wo ṣó yìí ẹ bá mi wo ọrùn àfa yìí ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa o ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa fídíò mẹ́ta ni máa play fún yín ẹ máa wá sọ fún mi bóyá wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ bá mi wo ọrùn ẹ̀. ṣé ẹ tiẹ̀ mọ́ torí ìdè so àwọn ọ̀dọ̀bálẹ̀ fún bàbá àtìyá tí a mọ́ ẹ̀ ń pẹ́ àlọ́mọkọ́ mọ́ ilé wà pa àwọn ọba táwọn náà ọ̀dọ̀bálẹ̀ fún bàbá àtìyá wọn mọ́ àbí tẹ́yìn bá ti jọba ó ti kúrò lọ́mọ bàbá ẹ̀ ó ti kúrò lọ́mọ ìyẹ́ ẹ ò bẹ́ẹ̀ bá lè ṣàlàyé fẹ́mi. arúgbó jẹ gbèrè ta ni ó sàn ìyẹn ìwọ náà Sunday àṣà ò tiẹ̀. ẹ wo ẹni tó sọ̀rọ̀ tán yẹn tí ọrùn ẹ dàbí wánà ọkàn ọrùn ẹ dàbí ìgò magi olómi ẹ wò pẹ̀lú wẹ̀rẹ̀ tí mo gbé wá yìí ṣó nǹkan mo fẹ́ ṣe o ṣó tí mo ò ṣe lọ́yẹ̀ tẹ́lẹ̀ ẹ ti padà fa wèrè lọ́yọ̀ lálẹ́ yìí mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí mo fẹ́ jà wípé ti ẹ̀ dúrọ́pù ṣó mi mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí ni màá bú anybody ògún gbọ́ yálà ya yẹn rẹ̀ ní ṣe anything ẹ wo wèrè yìí ẹ wo èyí tó gbé mosquito net sórí ṣe rí bí ọrùn ẹ ṣe rí bí orí ẹ ṣe gbọrọ báyìí ẹ wo pẹ̀lú wèrè yìí màá tún wá mú ọ̀dọ́dọ́ òsínwín kẹta màá wá mú wá in conjunction ẹ bá mi ṣe plus and minus bóyá ó jọra wọn àbí wọn ò jọra wọn Sunday Igboho ló bá wa lọ gba ẹni tó wà nínú igbó wá Àdìsá ọmọ aládìkún òòṣà ló lọ bá wa gbà ń la mọ̀ lólórí Sunday Igboho la mọ̀ lólórí Àdìsá òòṣà la mọ̀ lólórí ọmọ aládìkún la mọ̀ láṣíwájú ẹ máa kẹ́kù ni ẹ̀yin tẹ̀ ń wo sóòtú bá wù yín ẹ má pàwọ́ tàpù o ẹ má láìkí ẹ má sí ẹ o kí wọ́n tún gbé wálẹ̀ wọ́n tún padà wá mí ní gbóná lálẹ́ Sunday Igboho la mọ̀ lólórí o Sunday Igboho la mọ̀ lólórí wọ́n ní kí Sunday Igboho di mùsùlùmí ìjọ tó ń lọ ka mọ́lé kùrìsí ìlú ọkà ara pẹ̀lú kó mo dẹ̀ ka kùrìsí ìgàn ló yẹ kí sómi kó lọ nígbà tí mi tó bá wọn fẹ́ mi ka kéwú mọ́ sómi kò sí wàhálà mo ti ṣe mistake ẹwẹ yín ẹ pé yín ẹjọ oje yín àfa àti mo ṣó ń sìn eyín wọn dàbí ikú tó máa ń pa wọn ní ṣógúnlẹ̀ sọ̀rọ̀ wèrè. ìyẹlẹgbẹ arúgbó gbèrè ta ni ó sàn ìyẹn ìwọ náà Sunday àṣà ò tiẹ̀ lè fẹnu já wáyà àwọn ọmọ wa náà mọ̀ wípé òòlè tẹ́lẹ̀ ń pẹ́ ni ló máa fi ń jókòó kiri ìwọ tó lè disappear tó lè rábọn ó mọ bó ṣe lè pòórá dé ìlú ẹ níbi tí wọ́n táwọn bá lè tì tó ti lọ ń da ìlú ẹrú ìwọ tó jẹ́. ó yá wá gbọ́ mo rìsáàfù ọ̀rọ̀ ẹ èsì ọ̀rọ̀ ẹ̀dẹ̀ nínú alára gbígbẹ bí ẹja ṣáwá àwọn tí wọ́n kó ní Ìgbòho wọ́n ti kó wọn wo bòdè ṣáàdú Sunday Ìgbòho ti lọ gbà wọ́n wálé o èyí ní July 4th 2026 Àdìsá Mọ́tàsọ́lá Ìgbòho òòṣà ó ti lọ gbà wọ́n wálé o ẹ máa kékù ni sọ̀rọ̀ wèrè
wípé ogun Mọdákẹ́kẹ́ àti Ìfẹ́ wo ló lọ parí ìjà tó wà ń bẹ̀ ìwọ tó jẹ́ wípé o máa ń disappear ìbọn o lè pàṣẹ kí ilẹ̀ tó lanu Sunday Igboho fẹnu jáwáyà fẹnu ti kan pósí mọ́lẹ̀ ẹlẹ́nu jáwáyà lẹ́nu bá ti bàtẹ́ olórí ibú ìlú ẹ̀ lọ́sọ̀kan ti ń jà lánàá lọ́sọ̀kan ti jà yẹn o ìlú ẹ̀ náà ti lọ yìnbọn o tó ti fìbọn dá àwọn ọmọlọ́mọ kiri yẹn o ìlú ẹ̀ náà ti ń fa wàhálà tó ní kọ̀kọ́ ṣe tó lè disappear débẹ̀ ṣẹ́rí Yorùbá ẹ máa gbọ́n ṣẹ́rí ọpọlọ yín tó wà tó sún sẹ́yìn yẹn ẹ máa fi gbọ́n ẹ máa tẹ̀lé ẹlẹ́nu tó jẹ́ pé ajá sáré owó ń jóná lẹ́nu ẹ̀ ẹ máa sátẹ̀lẹ́ tí ò lọ́pọlọ ẹ tó jẹ́ pọ́ máa lè ní nílẹ̀ Yorùbá. ṣé àwọn àáfàá tí mo ṣó yẹn sì sórí pé ẹnu àáfàá yẹn ṣe gbọrọ ọrùn ẹ ṣe dínrín ọríjìnà ọmọ Yorùbá tó bá fẹ́ gbẹ a máa fáìn ni àwọn èèyàn máa ń pè ní ẹ̀hún awẹ́lẹ́wà tó bá fẹ́ lómi lára nínú wa ó máa lómi lára báyìí ni tó bá máa dúdú ajádú máa dán bí ìkórè òsì tó bá máa pupa ẹ jẹ́ kó dàbí òyìnbó ọmọge agúnlẹ̀ yìí ju ọmọge yín fún jòwó tó bá kún níwájú ọmú ṣìkìṣìkì ṣéun ni yìí obìnrin yìí ó gbẹ tayàtayà ó gbẹ tayàtayà ó gbẹ pẹ́ tayàtayà ló gbẹ ó ní ìkébè tún wà àti ìyókù lápọ̀jù ọlọ́mọge tó fi ń pèsè ọmọ Yorùbá tó máa gbẹ ó máa wẹ́lẹ́wà ni tó bá dẹ̀ máa sanra nínú wa ìwà wojú ẹ̀ bó ṣe rí sọ̀rọ̀ bí ojú àfà tí mo play tó ń sìn màá play fídíò ẹ̀ tán màá wá tún play fámìlì yín tó jẹ́ ọmọ Fúlàní confam tó sọ pé ọmọ Fúlàní lòun màá wá ní kí àwọn èèyàn bá mi wo fídíò mẹ́tẹ̀ẹ̀ta síra wọn tẹ́ bá jọra yín sọ̀rọ̀ wèrè. Sunday tó jẹ́ wípé nǹkan tí ò lè ṣe láàrin 20 years aláwọn lè ṣe nísinsìnyí ẹni tó jáde Àmọ̀tẹ́kùn tó yìí wà ń bẹ̀ gan àwọn ìjọba ò tí ì fún wọn ló fún wọn ò tí ì fún wọn ní nǹkan tó wọn ò tí ì sọ fún wọn pé kán ṣe nǹkan báyìí ó fi gbogbo àwọn nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló filẹ̀ ó lọ́n lọ dá ìrùkòló kan sílẹ̀ gbogbo yín ẹ̀ ń sátẹ̀lé ẹ̀yin dìdìrìn ṣé ní gbogbo àwọn ẹgbẹ́ kẹfì sílẹ̀ tẹ̀. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó dùn ọ̀rọ̀ dùn ó dùn ó gbẹ tọmútọmú ó gbẹ tọmútọmú ó dùn sọ̀rọ̀. sátẹ̀lé Sunday Igboho yẹn ó máa tó ń yé yín pé ìgbà tí wọ́n máa padà wá ẹ̀yìn báyìí lè máa wá tòsí. àjà wá kankan o àwa ti bá Sunday Igboho lọ o Àdìsá la bá lọ àwọn padà wá o ó dùn wọ́n Àdìsá la bá lọ àpadà wá sọ̀rọ̀ wèrè. ìyẹn tẹ́ bá tẹ̀ tún lè wá tò sẹ́yìn tó lójú máa tì yín ẹgbẹ́ tẹ́ ti ń ṣe tipẹ́ tẹ́ ti fi sílẹ̀ yẹn ẹ̀ ní lè padà ṣẹgbẹ́ yẹn mọ́ ṣé Sunday Igboho lẹ rí. ìwà wo lẹ́ ń hù táwọn èèyàn fi sá fún yín ẹ̀sọ̀ wà tẹ́ ń hù táwọn èèyàn fi sá fún yín. àti yóò fẹ́ jọ yín lójúmọ́ ọ̀gá ọlọ́gàá tó jẹ́ pé ó ń fẹnu jáwáyà kiri ni tó jẹ́ pé kò jámọ́ kankan nú ayé tó jẹ́ pé ẹnu báyìí lóní òun lẹ́yìn tẹ̀lé ẹ̀yin òṣèwọ́n máa wòran ẹ̀ sìn ṣe báwọn ló wà mẹ́yẹn àbọ̀ òṣèwọ́n ló wà mẹ́yẹn kí ló ní ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí. ìlú ẹ̀ bá àgbà wọn wálé àti ìdè sweet us ìdè pain dem àti ìdè sweet us ọmọ ìdè pain dem àti ìdè sweet us ìdè àti ìdè sweet ọmọ olójú bí ojú Fúlàní nìyẹn. wọ́n ti ń jà yẹn o tọ́ni wọ́n ti fìbọn ṣe àwọn èèyàn léṣe tí orí nǹkan kan ṣe sí orí ẹni tí ń ṣe sí tó bá wá máa sọ̀rọ̀ alóò máa ń dọ̀fẹ́ òun máa ń ṣe kinní bó ṣe ń gbẹnu sísàlẹ̀ ló máa gbẹnu sókè ẹnu olórí burúkú tó ní pẹ̀lú làwèrè tó kọ sẹ́lẹ̀ kẹ́yẹn ṣé Yorùbá lélẹ̀ ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ bàbá ibi tó. ẹ̀yin Yorùbá ò kí ń rí bí ẹ̀yin dàbí ẹ̀yin sọ́ọ̀vẹ̀ Yorùbá máa ń fine Yorùbá máa ń fine ìwọ ò fine ó ti gbẹ jù ó gbẹ wọ́n bí ajé ilé kúkú sọ̀rọ̀. ó ti gbé wá ogun ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá níṣẹ́ káwa unit papọ̀ káwa bá ṣe máa ṣe tá a bá ṣe máa jà ìjà àjàborí òun á máa jáde ni ìgbéraga ọmọ á máa gbéraga lórí social media ẹ̀yin kọ́lẹ̀ ìwà ń bẹ̀ yẹn ọ̀dẹ̀ ọmọ Yorùbá ló gọ̀jù wọ́n máa ń pè ní tó gọ̀jù láyé Yorùbá ló yẹ kó máa dáhùn. ó ní Yorùbá ló gọ̀jù ṣé pọ́ máa lè ní wèrè burúkú yìí bàbá ẹ̀ tó bá jẹ́ pé Yorùbá ni bàbá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀jù ayé pé bàbá ẹ̀ náà gọ̀ àbí tó bá pé Yorùbá ni ìyá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀jù ayé pé ìyá ẹ̀ náà gọ̀ sọ̀rọ̀ sókè ìfẹ́. ajáde àwárí Sunday Igboho bẹ́ẹ̀ tó fẹ́ jà fún Yorùbá látòrí Yorùbá nation ó wá sórí APC látòrí APC olóòfẹ jàjà òmìnira fún Yorùbá ẹ̀yẹn rí akíkanjú èèyàn tó lóun fẹ́ jà fún ìlú bàbá wọn tó jẹ́ ìjọmọ Yorùbá gidi tó jọmọ ọkọ tó máa ń ṣe pátì tó máa ń ṣòṣèlú tó máa ń ẹjẹ àgbà gbogbo ọ̀rọ̀ ṣe APC má ṣe APC àsọ̀rọ̀ APC àsọ̀rọ̀ PDP ìwọ tó fẹ́ jà fún ẹ̀tọ́ bàbá ẹ̀ àtìyá ẹ̀ tó lò dẹ̀ fẹ́ jà fún ẹ̀tọ́ yẹn lóòótọ́ tó wá lọ ń ṣe pátì àwọn ọmọ yìí ó ní kọ̀ọ̀kan tó ń bá bọ̀ tí Sunday Igboho gan tí ò bá ti ní lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni bóyá díẹ̀ ló máa kù ààyè ń tọ́ra wa kò tí ì sẹ́ni tó ń tọ́ra wa bí tàwọn ọmọ Yorùbá rí a ní Sunday ló ń gbà yín Sunday yìí gbà àwọn fámìlì ẹ̀ ó gbà àwọn ìyá ẹ̀ ó gbà bàbá ẹ̀ tẹ́lẹ̀ pé Sunday iṣẹ́ wo ni Sunday mọ̀ kí ló mọ̀ ṣé security ni Sunday ni kò sí Sunday ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ security kò mọ̀ anything fẹnu jáwáyà ní fẹnu wúgẹ̀tì ni
onígbéraga èèyàn ni ọlọ́tẹ̀ èèyàn ni ibi tí rìkìṣí bá ti wà òun ló máa ń wà gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé nígbà tó jẹ́ pé kí ni mo ti ẹ̀ sọ lẹ́nu tí òdù ọ̀tẹ̀ la fi dá Yorùbá ọ̀tẹ̀ tá a fi dá Yorùbá yẹn ọ̀tẹ̀ lóyìn jẹnẹrétì ó dijọ́ ta bá kúrò ní mọ̀ọ̀tẹ̀ ta bá bọ́ síbi tó bá dáa ṣebí ìlú tiẹ̀ náà ti ń jà kí ló ní ṣe sí ẹ̀yin tẹ́ wà nílùú yín tí wọ́n fa wàhálà àwọn yín tẹ́ máa jáde Sunday Igboho gbà wá o Sunday kìíní kan gbà wá o ṣebí ìlú tiẹ̀ náà ti ń jà yìí òun ò ṣe jọ́fẹ́ dé ìlú tiẹ̀ kò ṣe di ọ̀fẹ́ kó jọ́fẹ́ kó wá kó dé ìlú tiẹ̀ sọ pé òun máa ń disappear kó disappear dé ìlú tiẹ̀ kò disappear wọn orí o wọ́n fi ṣe tán nílùú yẹn kò sí wọn rí break light Sunday ibẹ̀ Sunday Adéyẹmọ Ìgboro Òòṣà èmi Ìgboro Òòṣà èmi ẹkùn fún ara mi èmi tí mo máa ń jọ́fẹ́ èmi tí mo máa ń ṣe gbá ẹnu nìkan lárí wèrè síbi wèrè ẹnu nìkan láyé ẹ̀ wà fún ẹ̀yin kan wá ń bẹ̀ yẹn tó jàgbàlagbà ẹ̀jù wá yìn sátẹ̀lé kò sí yẹ kó yẹ yín pé orúkọ ló wá claim lórí social media ó wá claim orúkọ ló dẹ̀ ti claim orúkọ yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ ẹ wá tó wá yìn sátẹ̀lé ẹ̀ lọ́pọlọ ẹ má lọ sún àmúre yín kẹ di aṣọ yín kẹ mọ̀ pẹ́yìn náà fẹ́ jà fún orílẹ̀-èdè bàbá yín kẹ jáde síta láti wá jà fún orílẹ̀ ẹ̀yin máa pe Sunday olórí burúkú kan ó máa kó tó yé yín ó máa pẹ́ gan kó tó yé yín kẹ tó dà mọ̀ ẹ mọ̀ pé ìkọ́ ti máa lọ mọ́ yín lára Sunday ní kẹ máa pè kiri ọmọlọ́mọ ń jà fúnra ẹ̀ ó gbọ́n ni òun ni ẹ̀ fi ṣe rí pé kò ẹ̀ tóbi jù ó gbọ́n jù yín lọ lẹ fi rí pé kò ẹ̀ kéré ó kàn fi yín sísàlẹ̀ ẹsẹ̀ ó fi yín sáré àwọn ọ̀jẹ̀ ó máa pẹ́ kó tó yé. kéré o ẹ̀tẹ́ tí gbọ́ ìkéde pàtàkì láti. kò sí kéde kankan tá a fẹ́ gbọ́ ẹ bá mi wojú gẹ́yì ẹ má ti pé ẹ bá mi wo gẹ́yì dáadáa ẹ bá mi ṣe ti bá mi wo dáadáa please let me see your comment in the comment section ṣe ti bá mi wo gẹ́yì dáadáa ẹ ti bá mi wo bí imú ẹ̀ àtẹnu ẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n bá ti bá ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké wàláì Abdulsalam wàláì ẹ̀yin ṣèyàn Ọlọ́run rárá kọ́mẹ́ǹtì ẹ bá mi wo gẹ́yì dáadáa ṣe ti bá mi wo dáadáa now ẹ bá mi wo Fúlàní yìí tí mo fẹ́ gbé wá ṣé ti wo gẹ́yì dáadáa ẹ bá mi wo dáadáa náà ẹ bá mi wo ojú ẹ bá mi wo ṣéèpù ojú ẹ dáadáa pẹ̀lú ẹ̀fọ́ Ọlọ́run gòmàgí olómi tí mo gbé wá lẹ́ẹ̀kan ẹ wá wo Fúlàní. ó lo illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan. máì ti sọ̀rọ̀ imú ẹ̀ mo fẹ́ kán bá mi wò imú àtẹnu ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ bá mi wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ kì í gbé kọ́ ẹ bá mi wo ọmọ Fúlàní àáfàá tí mo kọ́ play pẹ̀lú gẹ̀ yẹn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ̀jẹ̀ gbé kọ́ mo fẹ́ fà wàhálà lálẹ́ yìí tẹ́lẹ̀ ya wèrè ni yorùbá wo òyìnbó ṣe iṣẹ́ lọ́wọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ mi wà lẹ̀ wo lẹ́ni ẹ rò bóyá ẹ ti ṣẹ́ṣú àgbákò lọ́wọ́ mi mo ní lọ síbi iṣẹ́ lálẹ́ ìṣẹ́ máa kọ́ la òtún sì sìn ẹ bá wa gbóhùn sókè Sunday Igboho ní sẹ́ẹ̀ ó ti gbà wọ́n dé o Àdìsá ti gbà wọ́n dé ẹ bá wa gbóhùn sókè she's bitter hello ẹ sọ̀rọ̀ sókè àti gbé kọ́ọ̀lù yín. Orin Barrister ó ní ọ̀tá tó fojú hàn ìyẹn sẹ́pẹ́rẹ́. ọ̀rẹ́ bí ọ̀tá ló burú jù lọ. ó ní tó bá máa jọ́sàká kó yanjú. tó bá máa jóṣòkò ká mọ̀ ẹ́ o. tẹ́rí àwọn ọmọ Yorùbá ti mọ̀ ọ̀tá wọn báyìí àsìkò tá a mọ ọ̀tá gangan lélẹ̀ ó ti ń bẹ̀ iṣẹ́ tí a fẹ́ kí Igboho ṣe ó ní olóyè Mọ̀jásọ́lá ló ti ń ṣe fún wa iṣẹ́ tí Tinubu fẹ́ kó ṣe ó ní ó ti ń ṣe yẹn ló ti ń ṣe fún wa yẹn n tá a fẹ́ kó ṣe gangan ló ti ń ṣe yẹn ó ti ń bẹ̀ ṣe rí gbogbo àwọn tí wọ́n ń jáde ẹ rí i pé láìpẹ́ láì jìnnà wọ́n máa kó àwọn èèyàn jùsà tí màlẹ ẹlòmíràn ó sì ju rẹ̀ sórùn bí tójú ẹ̀ máa gbà fọ́ nìyẹn ẹ máa wo ohun tí ó padà ṣẹlẹ̀ tí wọn bá lọ sọ pé jẹmọ́wọ́ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní tí kọmíṣánná àti gbogbo wọn náà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń làágùn lé lórí tó ṣe kọmíṣánná máa àti àwọn olóyè wọn á jọ débì kan wọn á jọ lé àwọn èèyàn káàkiri pé kí gbogbo wa lè ro oorun sùn tó ti yé yín bẹ́ẹ̀ yẹn tó tẹ́nìkan wà máa sọ pé tí wọ́n ń ṣe fíìmù ni mọ́fì ni abẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn yá wa tó téèyàn kọ́ wà jáde tí wọ́n sọ pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn o òun máa bring it down abẹ́ get bẹ́ẹ̀ yẹn so kí èmi ò ní sọ fún ẹ pé bóyá kí wọ́n lọ wá gbogbo ẹjọ́ tí wọ́n ń rò yẹn o kí wọ́n lọ wà bọ̀lẹ̀ o but with time ẹ̀rín tó máa ṣẹlẹ̀. kí lẹ rí sí ìyá àtọmọ tí Sunday Igboho lọ gbà wá àwọn ará Igboho ẹ tó wọ́n jí gbé ní Igboho tó wá lọ gbà ní ọ̀nà Niger State ọ̀nà Bode Sàádú wọ́n ti gbé wọn lọ sí other country Àdìsá gbìyànjú àbí ò gbìyànjú.
ó gbìyànjú akọni ọlẹ Yorùbá nìyẹn yìnyín ẹni ká tí ní ṣe alẹ́ mí ní tí gbogbo iṣẹ́ wa ń òòṣà fẹ́ nìyẹn ẹni tó bá ń fẹ́ tí jòyè ń fẹ́ tó aráàlú ń fẹ́ nìyẹn ẹni tí gbogbo wa ń fẹ́ nìyẹn gbogbo àwọn tí wọn kàn ń sọ pé bóyá kínní pé bóyá tí wọn kàn ń rojọ́ ọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọn kàn ń rojọ́ ọ̀rọ̀ ìbọn báyà nìsín wọn mọ kó gbogbo wọn ẹ rí i pé ọ̀tá tó fojú hàn ìyẹn sẹpẹrẹ ọ̀rẹ́ bíi ọ̀tá ló sòrò jùlọ o tó bá máa jọ́sàká kó yanjú tẹ bá máa jóṣòkò ká mọ̀ yín o jóṣòkòlò ká mọ̀ ẹ o ẹ ṣe gbogbo bàbá mi àwọn jọ́sàká jóṣòkòlò gbogbo wọn la ti ń mọ̀ báyìí ó ti ń àwọn ò ṣe Fúlàní ṣe Yorùbá wọ́n rán wọn jáde o ìyá mi àwọn míín wà tó jẹ́ pé wọ́n rán wọn jáde tí wọ́n sá ni o tí wọn ò sọ tí wọn ò lè sọ̀rọ̀ síta ẹni ó bá láyà ni kó wá wọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ni ìwọ tó bá mọ̀ pé o ti láyà ó ní kó wá sọ̀rọ̀ síta yìí pé ó fi òfẹ́ wa máa ń lóye Ìgbòho á ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ yẹn a ti mọ̀ ẹ́ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹn láti mọ̀ ẹ́ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n ẹ rí i pé wọ́n mọ̀ sáà fún wọn ní bó bá ti yá ń sẹ́yìn ẹ rí i pé wọ́n mọ̀ kó gbogbo wọn jù sátìmọ́lé láìpẹ́ yìí ẹ jẹ́ kí wọ́n tún jáde lórí ọ̀rọ̀ ilé tí gbogbo wọn ṣiṣẹ́ akọ bẹ́ẹ̀ kí wọ́n tún sọ pé rọ ni wọ́n ń pa bí kọmíṣánná ní ń parọ́ ni o báwọn bí ASP ni o bí ẹkùn ni o bí Tinubu ni o wọ́n máa ṣàlàyé. bí láwọn ní ń parọ́ ni o ẹ jẹ́ kí wọ́n tún jáde ó ti yín bẹ̀ yẹn so ká mọ́ wọn èsì pẹ̀ nàró fábùkì ẹni èyí tó bá ti lè dá gbogbo àbí báwọn ṣe máa ń sọ. ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo ẹ ṣe ń bàbá mi. tẹ bá lè rán yín sẹ́kàn tẹ bá máa bá mi jẹ ẹ lọ bá mi wo ibi tí ẹ bá mi wo ibi tí olóyè ìgbà kínní wà ní ìsìn ẹ lọ bá mi fọwọ́ kàn wọ́n lára bára wọn ò bá jó yín lọ́wọ́ ẹ wá sọ fún mi pé ara wọn ò everybody ló ń gbóná tinútinú lọ́wọ́ yìí nítorí iṣẹ́ tó lóye ṣe yẹn lóbi iṣẹ́ kékeré. ẹ gbà mí. èèyàn kan ò kàn lè lọ fèsì kò lè jáde kó sẹ́kùn fẹ́ wọnú wọ́n ṣe fídíò kan of recent bóyá ní gangan ni wọ́n lọ ṣe tẹ bá rẹ́yìn kùlé ilé tí wọ́n ti ṣe yẹn ẹ ti mẹ́ pé fíìmù ni wọ́n ń shoot ó ti yẹn bẹ̀ yẹn wọ́n lọ mú yàn kan wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ní ọ́fíìsì Gani kò jìnnà sí ilé o kò jìnnà sáré. ó yẹ kẹsẹ́ ní fídíò yẹn fún mi ká pè ó yẹ kẹsẹ́ ní ẹdùn náà ẹyin fáàsì mi ẹjọ́ ẹ bá mi dá owó mo fẹ́ fi ọlọ́pàá mú ẹni tó pè yín mo fẹ́ fi ọlọ́pàá mú yín sà Ògún gbọ́ àní mo fẹ́ fi ọlọ́pàá mú ẹ máa gbọ́ from my lawyer. ẹni kí ló bá yín fara tálẹ̀ rán ẹni sùn tálẹ̀ rán iṣẹ́ náà kókò ló bá yín fọwọ́ kan tálẹ̀ ní ká lọ fọwọ́ kan ara ẹ̀ ná. ẹ̀yin ni mo ránṣẹ́ ẹjọ́. ókè àwọn tó ń wò wá ẹ̀yin tó wà lórí YouTube àwọn tó ń. irú bàbá onígò tí ń bọ́ tó yẹn tẹ bá lè bá mi mọ gẹ́ẹ̀tì ilé rẹ lọ bá mi fọwọ́ lára ẹ jẹ́ kí. nẹ́tíwọ̀kì yóò dá àgbọ̀n nǹkan tẹ̀ ń sọ. mo fẹ́ mọ temperature bí temperature weather ṣe rí. bàbá àfin àbí. bàbá àfin ẹ bá ní fọwọ́ kan lára. nẹ́tíwọ̀kì yóò dá kẹwù kí ni temperature. àgbọ̀n nǹkan tẹ̀ ń sọ nẹ́tíwọ̀kì yóò dá. èmi kọ́ lè rún àwọn tó ń. láyé mi mo ká sí. mo fẹ́ kẹ́ ẹ lọ fọwọ́ kàn wọ́n lára káwo temperature. lọ́dọ̀ yín èmi ò gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn ẹ̀ ń gbọ́ ní ìkànnì ìṣẹ̀ wọ́n ní mi ò gbọ́ nǹkan tí wọ́n ń sọ èyí sọ pé ẹ̀ ń gbọ́ àníkà ní èmi kọ́ lè ránṣẹ́ àwọn tẹ̀ ránṣẹ́ wà lórí YouTube kí ló bá yín fọwọ́ kan àwọn OPC lára kọ́nà mi lóògùn. ẹ bá ní fọwọ́ kàn lára ibi títa ni wà ẹ bá ní fọwọ́ kàn wọ́n lára ẹ rí i pé wọ́n á máa gbóná tinútinú ni. tálẹ́ ní kọ́ lọ fọwọ́ kàn lára. pẹ̀lú ilé àní ibà kì í sọ̀rọ̀ wípé à ń fọ àlè mọ́ lọ́wọ́ bo ẹnu sọ̀rọ̀ mọ́ lásìkò tá a wà ẹ̀. ẹ mẹ́ ń pé iṣẹ́ ti kọjá pé bóyá kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń bẹ̀bẹ̀. táwọn ẹni kọ́ lọ fọwọ́ kàn lára tálẹ́ ní kọ́ lọ fọwọ́ kàn lára. àrẹ pé wọn ò yíùdì wọn tó ń gbógun dìde ni ó ti yẹn bẹ̀yẹn tó béèyàn bá dẹ̀ ń gbógun dìde ó ń gbógun tì mí ó ti yẹn bẹ̀yẹn ó ń gbógun tọmọ mi ó ń gbógun ti ìran Yorùbá ni ó ń gbógun tẹbí mi ó ń gbógun ti ará mi abẹ́ understand gbogbo orú àwọn gbógun yẹn kì í sọ̀rọ̀ Ìgbòho ìjà fún fámílì ẹ̀ ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé ìyá mi ò rò bóyá ń gbọ́ dáadáa. mi ò gbọ́ yín nọ́mbà nẹ́tíwọ̀kì yóò dá sẹ́ẹ̀. láyé mi kò jà fún àwọn ọmọ ẹ̀ wà níbi tí wọ́n wà ó ti ń bẹ̀ yẹn ìyàwó ẹ̀ wà níbi tó wà àbẹ́ kò yẹ yín bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ó lọ ń gbà lẹ̀ yẹn àwọn gangan lẹ bí ìta wa àbẹ́ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn àwọn gangan lẹ bí wa àwọn gangan lè yan ti wa
ó ti eyín bẹ́ẹ̀ tó nígbà téèyàn bá wá ń dìde bẹ́ẹ̀ yẹn tó ń lọ ń gba àwọn èèyàn mílẹ̀ tó ń lọ ń gba àwọn fámìlì mi sílẹ̀ yìí pé kí ogun mọ̀ kó wọn lọ ó ti eyín bẹ́ẹ̀ kéèyàn kan wá dìde pé no pé n tó ń ṣe yẹn òun máa bring it down ni ṣe mẹ́ pé ó dìde ọ̀tá sí gbogbo wa nìyẹn. ẹ ṣe nǹkan ṣàkátúgbẹ́ kọlẹ̀ lómi lẹ́tí. mo ní mi ò gbọ́ nǹkan tó ń sọ ẹ̀yin wọ́n sọ pé ẹ̀ ń gbọ́ Yorùbáwùyí fans ẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba Sunday Igboho ní sẹ́ ẹ bá gbọ́ sókè ẹ káàbọ̀ àgbọ̀ nǹkan tó ń sọ. ṣe rí àǹtí wa Ọlọ́run bí gòmọ̀gí tó ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí i pé bí táyà ẹ tẹ́ ẹ bá ti rí obìnrin tó tọ́mú ẹ̀ méjèèjì papọ̀ láàrin méjì ẹ tó ti rógo. ẹ tó pé ẹ̀kọ́ ní sùn máa gbé yín padà à ń gbọ́ yín sà. ẹ stop ọmọ àpè yín náà ẹ stop náà ẹ kí ṣàlejò náà. kún lórí íńtánẹ́ẹ̀tì báyìí àwọn ìran méjì ló ń sunkún ìran Fúlàní ń sunkún wọ́n ń sunkún pé iṣẹ́ ajínigbé tó ń ṣe pé ti ń débá nílẹ̀ Yorùbá ìran kejì tó ń sunkún òun àwọn onílara tó jẹ́ pé wọn ò gbéṣẹ́ fún wa Sunday Igboho náà lọ gbéṣẹ́ fún wọn ò gbéṣẹ́ fún wa Sunday Ọ̀kọ̀lá. ìgbà tí bàbá wọn dẹ̀ ní tọ́lọ́run ti ṣe tí wọ́n ti lọ gbẹ́gi tígi yẹn kọ́ọ̀fù lórí tán kùn ní white náà ti gbélé wọn lọ́wọ́ pé máa ń wọṣọ funfun kiri o àtìgbà yẹn náà ti dá bàbá wọn lọ́wọ́ kọ́ bóyá tó bá jẹ́ pé ó mọ̀ láyé bàbá wa Adéyẹmí nígbà tó fẹ́ gbégi ògbó igi tó gbé dání ìgbà tó fẹ́ gbé fún ìgbà ti sọ pé bàbá ẹ má ti jẹ́ kí n gbégi dání fún igi yẹn tó rù kiri tẹ́ bá wo ọwọ́ ẹ̀ gan ẹ rí pé ọwọ́ ẹ̀ ò kájì yẹn so ìṣòro àwọn méjì tó fèsì ìṣòro lórí íńtánẹ́ẹ̀tì ń sì nìyẹn àwọn Fúlàní àtàwọn onígi àtọ ọ̀pá aṣọ white àwọn náà ń fèsì ìṣòro báyìí bàbá wa dẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ àṣeyọrí ni Ọlọ́run Olódùmarè á dẹ̀ dúró tì í gbogbo ọmọ tákàrà bá kó ọnú epo ló máa kó jáde ìrẹ́ ẹkùn ní sẹ́ àṣẹ ìrẹ́ ẹkùn lẹ́yìn ìrẹ́ ẹkùn náà ìrẹ́ ẹkùn ní sẹ́ àdìsá ní sẹ́. ẹni tó bá fẹ́ kú Ọlọ́run ṣe àsìkò tó mi ń kún Nàìjíríà omi kún everywhere Nàìjíríà sí kan lọ sórí upstairs kan lọ jọ́ǹpù kan mórí wálẹ̀ kan jọ́ǹpù sínú omi. Mr. Korede máa gbọ́ sókè. àgbọ̀nànà. Yorùbáwùyí fans ẹ̀ lè pa mí lórí ètò Mr. Korede lórí TikTok ṣe wà ń bẹ̀ a máa drop yẹn má bínú sà. Àgbọ̀ nǹkan kan Sunday Igboho là gbọ́ ó dùn wọ́n ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ẹ bá gbọ́ sí. Bàbá iṣẹ́ ti mà ló lanú lẹ̀. Ìyá mi ẹ kú iṣẹ́ ìlú o. Àjọ ń ṣiṣẹ́ ni. Kú iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run á mú wa délẹ̀ rí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí èmi náà forí Bàrí Wọ́ndà wọlé. Ọ̀yà ẹ bá wa pọ̀ra táàpù kalẹ̀ gbé yín wọlé àdìgbé wọlé kí wọ́n tún máa drop. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n àwọn ọlọ́tẹ̀ náà wà lórí sóyè. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Gbogbo èrò tẹ́yìn bá rò lọ́kàn yín o ti gbogbo yín ló máa jẹ́. Gbogbo èrò tẹ́yìn bá rò lọ́kàn yín o ti gbogbo yín ló máa jẹ́. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Àwọn ọlọ́tẹ̀ náà wà lórí sóòyì ọ̀tẹ̀ nítalẹ̀ ọ̀tẹ̀ ṣò. Àṣeyọrí ni tí lágbára Ọlọ́run. Àṣẹ àti gbogbo wa. Lágbára Ọlọ́run gbogbo wa máa ṣàṣeyọrí. Ṣé rí Ọlọ́run ọba tó ṣẹ̀ mí ọba Adéyẹmọ kù dí àsìkò yìí. Ọba náà ni ká máa dúpẹ́ fún kọ́lọ́run bá mi fún bàbá yẹn lẹ́mìí igun àtàlàfíà. Torí pé àwọn Fúlàní ti pa àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá gan-an. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pa àwọn aṣíwájú wa gan-an. Fúlàní ló pa bàbá Awólọ́wọ̀. Gani Fáwẹ̀mí Fúlàní ló pa wọ́n. Fúlàní ló pa MKO Abíọ́lá. Fúlàní ló pa bàbá yẹn. Bọ́lá Ìgè Fúlàní ló pa bàbá Bọ́lá Ìgè. Torí lọ pa Rótilé. Fúlàní ló pa bàbá wa Túndé Ìdí Àgbọn. Ẹ máa bá wa dárúkọ wọn sí comment section àwọn ọmọ wa tó ti pa àwọn wèrè. Fúlàní ló pa Túndé Ìdí Àgbọn. Fúlàní ló pa bàbá yẹn. Torí yẹn ṣe wò. Fúlàní ló pa. So gbogbo àwọn tó jẹ́ ìkàn tó lè là wá ní but àwa dúpẹ́ fọ́lọ́run ọba
tó bá wa fòpin sí Àdìsá ò ṣe pa. ẹ̀mí ọmọ Yorùbá tí Fúlàní ń gbà a dúpẹ́ fọ́lọ́run tó bá wa fòpin sí lórí ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ni. Torí bó ṣe wà yẹn Fúlàní bàbá Tinubu gan Fúlàní ọba ti pa bàbá Tinubu náà. Bẹ́ẹ̀ni Bọ́lá Ìgè. Ọlọ́run ló wà lẹ́yìn bàbá yẹn. Ṣé wàá rí níbi tá a dé dúró yìí torí ríjọ́nà tí bàbá ń kó wa lọ yẹn lágbára Ọlọ́run. Nẹ́tíwọ̀kì yín dẹ̀ wá lọ. Ká declare àṣemọ́ nìyẹn. Tí wọ́n bá ti gba ríjọ́nà yẹn àṣemọ́ nìyẹn. Àṣemọ́ wọn làwọn ò fẹ́ ríjọ́nà àwọn ò fẹ́ tẹ́ poli. Tí wọ́n bá ti gba ríjọ́nà yẹn. Kó ní kálukú máa lọ́ọ̀lù ẹ̀. Àṣe Nàìjíríà mọ́ nìyẹn. Kò sí tó bá sọ pé ó rí àwọn yìí wọn ò fẹ́ ríjọ́nà àwọn kò ṣe Nàìjíríà mọ́ nìyẹn. Ẹ máa bẹ́ tó bọ̀ yá mi. À ń bà bọ̀. Ẹ sọ̀rọ̀ Àdìsá mọ́ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Ẹ sọ̀rọ̀ Àdìsá mọ́ níwọ̀n ayé ilé. Ẹ sọ̀rọ̀ Àdìsá mọ́ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Owó kílẹ̀ ní o tánìkan ò tí ì ní rí gẹ́gẹ́. Ilé kílẹ̀ ká o tánìkan ò tí ì kọ́ rí o. Ṣébẹ̀ tún Àdìsá pin pé kò ní lè lọ́kọ́ àwọn tí wọ́n kó ní Ìgbòho wá sínú ilé. Ibi tí ẹ fojú sí ọ̀nà ò gbàbẹ̀ lọ ẹ bá wà gùn sókè Ọlọ́run ló máa ṣàánú mi. Ẹ kú dédé àsìkò Easter. Dáadáa làwọ̀ ẹ̀yìn ń kọ́. Yorùbá wì. Mi ò sí lé. Mo fẹ́ kọ bá ń sí orí Ìgbòho Sunday òǹkà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni àyẹ̀fẹ́ Elédùmarè àtẹ̀dá ọmọ Májàsọ́lá ọ̀tẹ̀ ní tálẹ̀ àwọn ọlọ́tẹ̀ nation láwà lálẹ́ yìí. ọ̀tẹ̀ tẹ́lẹ̀ mo ní Gani Adams yóò kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ àwọn lamọ́n tá ń fọ́lò ọdún mi gbé Nàìjíríà pàṣúnú bọ́ wọlé lẹ́ẹ̀kejì tó bá wọlé lẹ́ẹ̀kejì nígbà ní làwọn láti bẹ̀rẹ̀ sọ̀nkẹ́ tí ó ṣẹlẹ̀ because. Ẹja àtọ̀kọ́ Sunday Igboho dàrí wọ́n tí Tinubu wọlé lẹ́ẹ̀kejì wọ ẹ̀yìn òtẹ̀mọ̀ ju yẹn lọ ní ẹ̀mọ̀ tí Tinubu wọlé lẹ́ẹ̀kejì lọ. Bàbá yẹn iṣẹ́ tó gbé fún Sunday Igboho. Àwọn náà pẹ́ńkẹ́ Abíọ́lá àwọn olórí ibú. Ẹni tó lè ṣiṣẹ́ yẹn nìyẹn tó wọ́n ti rí kẹ̀kẹ́ bí kí o ṣẹ̀ṣẹ̀ mọ orí ìkẹ́ lórí omi náà ni iṣẹ́ tó ṣẹ̀ ṣe yìí. By 6 months time bá Gani Adams bá kò ní fi ní poison ara rẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ òdodo ọ̀rọ̀ ni mo sọ ẹ má jẹ́ kó poison rẹ̀ ọmọ Yorùbá ní Gani Adams náà nàìjẹ́ wáyé kó poison rẹ̀. Gbogbo àwọn tó ń bú Sunday Igboho pátá wọ́n ṣe Yorùbá gbogbo wọn pátá Yorùbá original Yorùbá wọ́n sọ̀rọ̀ ara wọn lẹ́yìn òdodo ọ̀rọ̀ mọ́sán Yorùbá ní tó bá kọ́ tó bá fẹ́rẹ̀ Yorùbá tó sọ pé Yorùbá lòun rọ ni àìdá 50-50 ni èsì original Yorùbá onídà Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́sán èmi ò gbé èmi sí Nàìjíríà o òun wọ́n jẹ́ pé ìyá mi àti bàbá mi Yorùbá ni wọ́n ìyá tó bí bàbá mi Yorùbá ni bàbá tó bí ìyá mi Yorùbá ni gbogbo pátá Yorùbá ni wọ́n so ìfẹ́ Yorùbá yẹn ń bẹ lọ́kẹ̀ mi ni èmi rí pẹ́ni tó bá jẹ́ Yorùbá gidi kò ní da Yorùbá àmọ́ òní tó ń pariwo pé kí ní gẹ̀gẹ̀ gbogbo ọ̀yẹ́ ṣe Yorùbá mọ́lẹ̀ wọ́n kẹ̀ bí wọn sínú Nàìjíríà inú ilẹ̀ Yorùbá ni. Ẹ ṣeun gan. so Yorùbá tí mo fẹ́ sọ láìpẹ́ láì jìnà Gani Adams tí ó pọ̀ ní ara rẹ̀ ohun tí ó tẹ̀lẹ̀ àwọn tí mo tó tẹ̀lẹ̀ àmọ́ àwọn ní sọ̀rọ̀ ni ọ̀rọ̀ mi ò ju báyìí lọ. Ẹ ṣeun gan bàbá mi. Ládòkè Akíntọ́lá Fúlàní ló pa wọ́n ní Fúlàní ló pa méjì kan nílọrin Fúlàní ló pa Fatia àti Àdìsá nílọrin ẹ lè pàdísá o ẹ lè pàdísá tiwa ẹ bá gbóòsókè ìyá mi màmí tẹ bá ti pè lẹ́ẹ̀kan tẹ bá ti pè lẹ́ẹ̀kan màmí ẹ máa stop máa pè yín padà. Ọlọ́run máa wà pẹ̀lú rẹ̀ wá ṣàṣeyọrí lórúkọ Jésù ò ní fọwọ́ sí òní fọkàn ṣe àdúrà mi á gbà lórí yín bí mo ṣe fẹ́ kó náà bẹ̀. Ṣé ọdún Àdìsá yìí kò ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá máa stop ẹ máa pè yín padà ní ẹ máa repeat ara mi ẹ má yẹ kí n block yìí o tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop o. Àwọn wọ́ṣọwọ̀ṣọ bí pàpà
bí pàpà tí àwọn tó kó sáwọn sẹ́nu àwọn iná ti pé ajá yẹn àwọn ọmọ kéékèèké tó ń sọ̀rọ̀ yìí ẹja fi wọ́n lẹ̀ ṣé àmọ́ pé gbogbo wọn ló ti gbọ́ Yorùbá èmi nínú wọn ó lè jẹ́ pé rúdà nínú wọn gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣòyàn nísìnyí. ẹ pé wọn jọra wọn pé mẹ́ta jọra wọn. wọ́n gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló jọra wọn bóyá ọmọ ìyá kan dẹ̀ ni wọ́n àmọ́ Fúlàní ni wọ́n ara ló ń ta wọ́n. ara ń ta wọ́n. gbogbo wọn wò wọ́n ẹ̀mí ìnídùn wọn á lọ́wọ́ ògì transformer. lágbára Ọlọ́run. bí ọ̀sẹ̀ bá a lọ sókun á lọ sórí bíríìjì ní lẹ́kọ̀ọ́ á lọ bọ́ sínú òkun. á lọ bọ́ sínú. màmí kí lẹ rí sí àwọn tí wọ́n lè gbowó lọ gbà yẹn kí lẹ rí sí wọn tí báwo nínú yín ṣe dùn sí. bí mo ṣe rí báyìí ṣe nínú mi dùn mo ní ẹ wò báyìí o látòyè ọjọ́ yìí táwọn ẹ̀rí bí gbogbo wọn ṣe wá rí wọ́n ti dàdàkudà nínú igbó ẹ̀rí ìyá yẹn bó ṣe wíṣẹ àná fi gbé. wíṣẹ àná bóyá wọ́n dé mọ́lẹ̀ ni bóyá wọ́n nù ọ̀nà Ọlọ́run ló mọ̀. iṣẹ́ tí Sunday Igboho ṣe yìí iṣẹ́ ló ń ṣe iṣẹ́ lògìdọ̀ ń ṣe iṣẹ́ ló ń ṣe ọmọ àti bàbá àti lẹ́yìn gbogbo àwọn tó ń rojọ́ tó jẹ́ gbogbo àwọn tó sọ̀rọ̀ wọ̀nyí wọ́n ti padà bọ̀ ṣebí mo ní kan lára ilé tó wà ní kí náà ti pé mo gbàgbé orúkọ ẹ̀ àfààyàn tó ti yí wọ́n ti yí ẹnu nísìnyí gbogbo ojú wọn dúdú màálù tó ń jẹ òjò ọmọ nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe oúnjẹ tó ń jẹ màálù tó ń jẹ yẹn ó ti jẹ́ kí ọpọlọ wọn ó jẹ́ kó jòrò ó ti jòrò nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àdúrà ní ká máa fi ran Sunday Igboho lọ́wọ́ àtàwọn tó ń kó jáde tó bá ṣe lọ láyọ̀ kó máa bọ̀ láyọ̀ gbogbo àwọn tó bá tún lé pa wọn kẹ́rẹ́ pé tó ń ṣẹ́ yẹn àdúrà lọ́lọ́run yìí sí fún Igboho. fèpè ṣògo bos ẹ bá mi kọ́ fèpè ṣògo ẹ bá tún kọ́. àdúrà ní fún Igboho tó ẹ má bẹ̀ wọ́n kọ́ má ṣe pè Ọlọ́run máa yí sí àdúrà fún Igboho ọjọ́ máa. nẹ́tíwọ̀kì máa mi lọ nẹ́tíwọ̀kì máa mi ó dẹ̀ sì ń rí ìdí o. táwọn ni. nẹ́tíwọ̀kì máa mi lọ bùjá tó bá ti sọ̀rọ̀ máa ń gbádùn wọn ọmọ à ń go deep pẹ̀sì ni ẹ bá wa power tap lórí ẹ bá wa like ṣe bá wa power tap a lè gbé yín wọlé lórí TikTok mo ti gé bí request bí 15 bẹ̀ yẹn mo lè gbé yín wọlé kí n máa láì power tap ẹ bá wa gbóhùn sókè. ẹsẹ̀ wa àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí o gbọ́dọ̀ fọ́ à ń gbọ́ yín àti gbé kọ́ọ̀lù yín o àti gbé kọ́ọ̀lù yín o àti gbé. ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí o gbọ́dọ̀ fọ́ ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n ẹ bá igbó sókè. ẹ kálẹ́ mọ̀. ẹ kú dédé àsìkò yìí ò ṣe dáadáa la wà ó lé ń kọ́ o. arúgbó ẹ̀fọ́ ọlọ́run mọ̀ àmọ́ kú oríire. oríire ni oríire ńláńlá. adúpẹ́ pẹ́ òkun. lọ́jà dúpẹ́ jálẹ̀. àṣẹ. torí pé kí ni ibi tá à ń lọ àti ìdébẹ̀ ẹsẹ̀sẹ̀ mẹ́ẹ̀ bọ̀ lápò. kí n tún bí ó ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ kìíní àná tí ò bá ṣẹlẹ̀ àníkọ́gbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ dúpáládì sásì ń bẹ láyé ń bẹ láàyè. Ọlọ́run. July 1st ló lọ sílé ẹ̀ July 4th ló ṣe bẹ́ẹ̀ oṣù July oṣù ńlá. omi pọ́n ní ojú mi. the fact tó adúpẹ́ alhamdulillah adúpẹ́ ẹ̀dẹ̀ kú ètò. ẹ̀yin abiyamọ tẹ́ ẹ gbà wá lọ́jọ́ kìíní àná so ẹ̀yin náà lẹ́tùn fún ọjà yín níbi tá a tún dé dúró yìí torí ní tó dá ń ṣàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ṣàdúrà. ọjà tẹ́ ẹ fún lọ́jọ́ kìíní àná tí gbogbo wa fi ń pariwo pé tẹ́ sam kìíní báyìí ní sẹ́ tá a fẹ́ náà ní tọ̀ ọjọ́ òun láti wá fún ìfún pẹ̀lú iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ májàsọ́lá. iṣẹ́ ńlá ni o káwọn àgbẹ̀yìn bẹ́bọ jẹ́ má lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ o. à ń gba ẹwà díẹ̀ náà kàn. kò sí kú gírí pé kú gírí a máa dúpẹ́ ẹnu wọn bá tá a ṣe ń mọ́ tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bá tún bá ọ bá a lọ́wọ́ kun ẹni àfibára ń bi tá a bára wá yìí wọ́n bá pé olóbì rẹ ti lọ́kọ́ ipò la fẹ́ fojú sí. tọ́ka mi lọ́kùnrin náà lọ sí pé lọ́wọ́ ọmọ ìwà kan tó tún jáde fún alẹ́ lẹ́yìn nígbà tí mo gbọ́ pé bàbá sí àwọn haúsá yẹn tó ń pè wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan. adúpẹ́. kò ṣe sọ síta adúpẹ́ o adúpẹ́.
Adúpẹ́. Ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi. Tí n bá lọ sí ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi sà. Tójú mi nígbà pàtàkì ọ̀dọ̀ mi tí n bá mọ tójú mi rí nígbà yẹn. Ẹgbẹ́ mi sà. Mi nìkan tó bá ṣe tí mo pè yé dáa mo pé kó ìkí gbogbo wọn kò sẹ́ tó àdúpẹ́ dé. Adúpẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́ mi. Bàbá wa yà àárín wọn náà wà. God bless Ìgbòho Òòṣà o. God bless Yorùbáwùyí. God bless gbogbo wa o. God bless gbogbo wa o. Àbí mi ìtútọ́ kí ní tẹ́lẹ̀ mo máa wá rógo báyìí lé ní o. God bless gbogbo wa o. God bless gbogbo wa o. Ẹ bá wa gbóhùn sókè o. Nǹkan délé ní o mo rógo. Hello. Yes sir. A jọ ń ṣètò ní sir. Wọ́n ti mí ìní lálẹ́ yìí, wọ́n ti mí ìní, wọ́n ti gbé mi jáde. Àwọn ògbó tó ń ṣàì lọ́wọ́ ní mákẹ́tà máa kó ń pé lọ sí fíìmù wa. Bẹ́ẹ̀ni. Yàwó. So àti ń wo fíìmù lọ́wọ́ báyìí, a lè wo tán tí ló fi dé. Bẹ́ẹ̀ni. Àwọn ti dológun àná kọ́lọ́ lẹ̀. Ṣé gbogbo àwọn tó ń jábọ̀ tó ń rẹ́bọ̀ yẹn ìlara ni. Bẹ́ẹ̀ni. Ìlara ni ohun ọ̀rọ̀gbọ́n dá sí. Bẹ́ẹ̀ni. Ọ̀gá wọn dẹ̀ ti jẹ́ tán. Wọ́n ti jẹ́ tán nígbà tó ń jẹun lọ́wọ́ àwọn amọ̀gbà tó ń jẹun lọ́wọ́ ti jẹ́ tán báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé kí n má tọ̀ yín gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá wọ́n máa ń wù ìṣù. Àtẹ́wọ́. Wọ́n mọ tó wọ́n ti jẹ́ wọ́n mọ tó ń dúró de wọ́ lọ́wọ́ ìjọba. Tó bá níṣẹ́ ṣe iṣẹ́ tó bá ń ṣe ìjọba ìfúnpẹ́ ààrẹ ọ̀dà. Nígbà tó la yóò sí ilé kí ni wọ́n ṣe. Kí ló ṣe? They did nothing. They did nothing o, bẹ́ẹ̀ni. Ok, wọn wá lérò pé àbá Tinubu padà wá sílẹ̀. Bẹ́ẹ̀ni. Àbá tó wá sílẹ̀ tán, wọn wá sílẹ̀ láti wọn tó wá dí ìgbà mú. Ọmọ mi náà ni ẹ. So iye ìlara ni wọ́n lára kú ni. Inú adúlọ̀ pé dùn, inú wọn pẹ̀lú dọ̀gbà lẹ́nu. Bó ṣe dín nìyẹn ìwáwí, ẹ jẹ́ káwọn èlòmíràn wọlé wá. Ìjọba ìbùgbọ́ ń bọ̀ lọ́nà, eléyìí tẹ́ ń wò yìí, pèyàmù fíìmù là ń wò. Ọ̀tẹ̀ night àwọn ọlọ́tẹ̀ night ló yẹ ká pè sí. Ọ̀tẹ̀ àmọ̀ tó ṣe àwọn tó bá ń sọ̀tẹ̀ wà lọ́sọ̀ tí wọ́n ń sọ tiwọn dáhùn sọ tiwọn. Ẹ kò ti jẹ́ nìyẹn tí mò ń bọ̀ lọ́nà ẹ pé àwọn gan-an wọ́n mọ iye ojú lójú nítorí pé ṣéfìmọ̀ jáde ẹ mọ̀ wò wọ́n. Ìtẹ́wọ́ tó tún wọ́n ta wọ́n láti sí ni pé lára àwọn náà lára àwọn ọmọ wọn wọ́n ti ń jáde wọ́n ti ń kú lọ́rọ̀ pé wọ́n ti kó olóògbé àrùn lọ́gá àwọn wọ́n wá ń da mọ́ ìlú ẹkùn. Ìlú ẹkùn. Ṣé ìlú ẹkùn tí wọ́n ń darapọ̀ mọ́ iná sí ṣé kò léwu báyìí? Ṣé kò léwu because ẹ̀rù ń bà mí o. Àwọn tó wá ń darapọ̀ wọ́n mọ̀ ẹkùn yẹn àwọn tí wọ́n ti ní pé ọ̀gá àwọn ti lògbà tiẹ̀ tán ni. Wọ́n sì mọ̀ pé ẹni tó wọ̀ tí lọ́wọ́ báyìí ó sì wá ń búra fún wọn. Ohun táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà ó fi ìbú ẹ̀ ìgbà tá ń lò yìí àlòpẹ́pẹ́ ni o. Àlòpẹ́pẹ́ nígbà táwa ń lò. Ọlọ́wọ́ adúsáwà nìkan lọ́lọ́run dáyé fún ni. Ìgbà tá àjèyàn máyé ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ìgbà tá láìsí kí ọmọ làkejì o. Ìgbà tá àjáyé aláyé ayé tiwa làwa àwọn ọlọ́tẹ̀ náà wà lórí show wàláì ẹ wo gbogbo yín ẹ ń wò wọ́n ń gbé mi jáde lórí show ẹ mọ èèyàn tó ń wò mí
ẹmọ èèyàn tẹ láì ẹmọ èèyàn tẹ láì kì í ṣó ya àbí tó bá tún gbé ẹkọ tún gbé mi lọ ṣẹpẹ tó ti wọ́n tún ti dọ́pù wọ́n mí ní mi lálẹ́ yìí ni pé ìwọ ìyálà yẹ oníṣe tó yìí ó yẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ó yẹ pẹ̀lú ó yẹ má bínú àwọn fáǹsì mi ò láìkì mi wọn bá mi láìkì ṣó tí mo ṣe lẹ́jẹ́ rí mi gbé jáde ó yẹ pẹ̀lú ó yẹ má bínú mo fọ́ bóyá mo fọ́ fún yín ẹ bá gbóhùn sókè báwo nínú yín ṣe dùn tó lé ní. báwo ni ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin o sharp la fẹ́ ká sọ̀rọ̀ báwo nínú yín ṣe dùn sílé ní ìfẹ́ mi fẹ́ dọ́ọ̀lù mẹ́tì kọ̀ọ̀kan báwo nínú yín ṣe dùn sí tọ́fẹ́ gbọ́ nìyẹn ló dọ́ọ̀lù mẹ́tì lálẹ́ sinimá yẹn grab your copy now. ọlọ́run ọba kọ́kọ́ bá wa fi ètò tí ẹ̀ ṣẹlẹ̀ lónìí yìí èèyàn máa kọ́kọ́ bá wa fi pa àwọn ọ̀tá lẹ́nu mọ́ ó fi bá wa pa wọ́n lẹ́nu mọ́ àdúpẹ́ fọ́lọ́run gbogbo ọ̀fẹ́nu wúgẹ́tì ó ń ṣe kinní ni káà náà lọ fọ̀rùn lọ́lẹ̀ tàbí kí ẹ lọ fọ̀rùn wọ òwe kí ẹ lọ fi wó fẹ́ǹsì dànù. and they treat us e dey pain them. ẹ tẹ́ rí aláàkọ̀rọ̀ mi màmá mi tẹ́ rí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbà wò pé. tẹ́ ẹ bá ti lè mute ẹjọ́ bá wa drop ara yín lórí TikTok kí afọlọ́wọ́ bá bẹ̀ yín o tẹ́ ẹ bá ti lè mute ẹ drop ara yín o a máa drop àdé máa block yín lórí page ẹ máa sọ̀rọ̀ yín nìṣó. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn kì í sojú lówó ọmọ ọkọ Yorùbá nítorí wípé ètè ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ̀ wípé ọmọ affect gbogbo àwọn ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ jáde yẹn láwọn obìnrin bẹnu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lé yẹn. àwọn aláàánú sí àgbẹ̀yìn wọ́n wà bí wọ́n wò àwọn náà pọ̀ lára àwọn tó ń wò. ẹ dákun kí ló wà nínú wípé ìran rẹ ọ fẹ́ gbọ́ kúrò nínú oko ẹrú tí àwọn olórí burúkú yìí tí wọ́n àwọn olórí burúkú Fúlàní yìí tí wọ́n kó ọ sí ọ fẹ́ máa gbọ́ kalẹ̀ nínú rẹ̀ ó ti tún sa látakò rẹ̀ ó ti ń sọ èdè Yorùbá lẹ́nu ó ti ń péré lọ́mọ Yorùbá tó ọba ìwọ ń sọ wípé ọjọ́ Yorùbá ní ẹ fà àwọn èèyàn sílẹ̀ yẹ ká sọ̀rọ̀ nípa tó lè gbowó ara mi ń bọ́ ẹ má lọ sẹ́yìn iwájú là ń lọ báwo nínú ṣe dùn sí báwo lè ṣe fíìl sí àwọn tó lọ gbà wọ́n ní báwo lè ṣe rí wọn sí pàtẹ́tẹ́ rí àwọn ọmọ ìlú ẹ̀kọ́ tí wọ́n dúró tán tí wọ́n gáláǹtì. a dúpẹ́ fọ́lọ́run gbogbo wa náà nínú wa dùn fún ti tàwọn ìrú ẹ̀kan wa àti fún iṣẹ́ takuntakun tí bàbá Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n gbé dání tí wọ́n sì ń ṣe fún gbogbo àwa ìran Yorùbá ẹni tí ó bá tẹ́ lọ́rùn kí wọ́n lọ pokùnso ó tẹ́ àwa majority lọ́rùn ní títí wa tá a jẹ́ ojúlówó ó tẹ́ wa lọ́rùn gidigidi àwa sì mọ̀ wípé ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára nílẹ̀ Yorùbá náà ní nǹkan lọ bọ̀tẹ̀ tó ṣe wípé àti jáde ọba àwọn lẹ́rù ẹni tó bá ń wo social media ni wọ́n máa rí wọn tí wọ́n máa sọ pé ọmọ ọkọ lélẹ́yìí wípé àwọn gan náà àwọn fọwọ́ sí etí tó gbé dání. so àwọn ìran Yorùbá ó yẹ ká máa jó ká máa yọ̀ ni. Fúlàní yìí ó ti pẹ́ tí wọ́n ti ń pa àwọn ìran Yorùbá bọ́ tí àwọn Fúlàní tí Yorùbá kan tó fẹ́ gba àwọn ìran rẹ̀ kalẹ̀ àwọn Fúlàní ó sì wá ọ̀nà wọ́n sì wá ọgbọ́n láti mú balẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ fún ti bàbá Chief Sunday Igboho wípé títí wọn ò rí bẹ́ẹ̀. ó ṣàṣeyọrí. wọ́n ṣe àṣeyọrí so títí wọn yìí iná ló ti fi hàn dájúdájú pé irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá àwọn tí bá wa bírèkì rẹ́kọ̀dì yẹn wípé ẹ̀yin ìran Yorùbá o ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn ẹ má jẹ́ kí wọ́n fi tàn yín o wọ́n fi láyé wa wípé kí gbogbo wa ká lọ máa dira torí kọ́ má jẹ́ ọlá àwọn alálẹ̀ ni 1 minute ẹ bá wa round up 1 minute sir. Kọ́ má jẹ́ ọlá àwọn alálẹ̀ àwọn agbára àwọn bàbá títí wa tí a gbójúlé tòrọ ó yẹ ká sọ òdodo tá a gbójúlé ni màmá mi
èyí tá à ń wí kọ́ làbá máa sọ nítorí wípé àwọn bàbá ti tànà táàrí tí wọ́n mú balẹ̀ yẹn tí ẹ jáwọn olórí fún wa àwọn gbé ẹ̀sìn àjòjì àwọn ti gbé lérí jù ti tiwọn. ẹ má ẹ̀ka blame àwọn bàbá wa ṣeun gan ọlọ́run bá wa yọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹni tó bá fẹ́ wo fídíò yẹn máa bọ̀ lórí péjì Yorùbáwùyí máa gbé kọ̀ọ̀lù ẹnìkan sí lórí fóònù ẹni tó bá fẹ́ wo fídíò bó lóye ṣe lọ rescue àwọn yẹn wọ́n yẹ gbà wọ́n dé ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò wá lórí TikTok yẹn náà lẹ máa fi wò wá lórí YouTube so máa play láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí o èmi yóò olúwa bàbá rẹ tó ń sìnkẹ́. ṣe rí ọ̀pọ̀ àwọn tó ń jáde tí wọ́n sọ̀rọ̀ ẹranko olùpọ̀ nínú wọn kì í ṣèyàn because èmi ò rò pé Yorùbá kan tó yẹ kó jáde kó máa sọ̀rọ̀. nẹ́tíwọ̀kì yín yóò dà sà nẹ́tíwọ̀kì yín yóò dà sà. sẹ́yìn bàbá yìí. ẹ kó mi tẹwàá kẹtún wa pè nẹ́tíwọ̀kì yín yóò dà ó ń ra ohùn ẹ tún wa pa máa gbé kọ́ọ̀lù yín. èmi yóò yín ẹ bá mi dáná tap send ẹ lọ promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tẹ bá fẹ́ sẹ́ndì owó sí Nàìjíríà dọ́là lẹ́fẹ́ ṣẹ́ ni pọ́ǹsì lẹ́fẹ́ ṣẹ́ ni euro lẹ́fẹ́ ṣẹ́ ni aṣẹ́wó ni wá aṣẹ́wó kí yóò ẹ bá ṣẹ́wó dòwò pẹ̀ ẹ bá wa mix tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ bàbá mi ẹ bá wa mix tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ aṣẹ́wó kí yóò aṣẹ́wó ẹ bá wa stone tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ sà. ẹ̀yin bá mi dáná tap send ẹ lọ promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tẹ bá fẹ́ sẹ́ndì owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party àwọn tí wọ́n ti lò ẹ ṣé mo dúpẹ́ fún yín ẹ má jòyè aládàáni kan jẹ ẹ bá mi share fáwọn kọ́ńtàtì àwọn ọ̀rẹ́ yín ẹ fẹ́ ṣe mọ́ máa ṣàwọ́ lọ́wọ́ àbó kíkà kiri tó bá jẹ́ ẹ máa mọ̀ lórí tap send ẹ jọ ẹ ṣàánú ajé o bó sí o bá a gbọ́n sókè. ẹ káalẹ́ sà. ẹ kú ètò àjọ ń ṣètò ní sà. adẹ̀kú oríire ni o oríire akó àṣeyọrí akóríire. ojú tàwọn ta. ojú tí wọn. ṣe ẹ rí kinní kan dùn mí fún wọn àkọ́kọ́ omi ti gbẹ lẹ́yìn ẹja wọn rí pé kò sọ́nà fáwọn mọ́ torí mo rí fídíò kan tẹ́nìkan ṣe léni tó ní glory tó wà nílẹ̀ yìí glory àwọn ni wọ́n fẹ́ gba glory wọn àkọ́kọ́ tẹ́mi fẹ́ ṣe ìtìnú mi ṣe dùn fún ni pé bàbá gan tó ń sọ̀rọ̀ sí bàbá ò rí tẹ́nibọ́dì rò ó ṣe mọ̀ pé. ẹ tó wà nínú iṣẹ́ tẹ̀rí tí wọ́n ṣe léèní iṣẹ́ tẹ̀rí léèní yẹn àti bíi 4 days wọ́n ti wà nínú igbó. a ṣe ìdúpẹ́ fọlọ́run fún ọ láti yọrí ẹsẹ̀ tó wá jẹ́ tìlú wọn gangan. Gani olórí burúkú tó sọ̀rọ̀ kú sọ yìí mélòó ló ti rí ṣe nínú ìlú rẹ̀ tó jìlú abínibí rẹ̀ stéètì ẹ̀ mélòó ló ti rí ṣe tó ṣàṣeyọrí. bàbá wọn sẹ́ni kìnìkan mo fẹ́ káwọn èèyàn kí wọ́n kíyèsí kìnìkan because gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pa Sunday Igboho tẹ́ bá lọ wọn OPC àbáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jogún gbogbo tó fẹ́ pàtàkì tán. bàbá wa ṣòyìn crack ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ń crack òun làwọn èèyàn ń kọ sí comment section wọn ló ń crack. òun náà kò mo ti pín ilẹ̀kùn tẹ́ bá wo tẹlifíṣàn yẹn mọ̀ pé mo ti kọ síbẹ̀ àwọn èso pé ó ń crack wọn ló ń crack ní ọjọ́ mi kọ wọn ló ń crack bàbá wa ta tún wọn máa tún yín pè tẹ́ bá ti pè wá tó bá fi ń gbọ́ wa bá wa lò ẹ̀ ẹ bá máa gbọ́ wa nísàlẹ̀ àfọlọ́wọn ọba bẹ̀yìn tí ò bá sí ẹ̀yìn kò sí Yorùbá wù tó bá sí Yorùbá wù yìí náà kò sẹ́yìn bẹ́ẹ̀ tẹ́ pé mò ń ká lòlò kí máa wá sọ̀rọ̀ kẹ́ tó máa ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe kò dáa ẹ máa pìtì mi mò ń ká lòlò mo kàn tí pápá mo fi ń sọ̀rọ̀ ẹ bá wa gbọ́n sókè sà. ẹ kálẹ̀ ìyá mi ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kálẹ̀ ẹ kú dédé àsìkò yìí o. yes sir. àkórí rẹ̀ níyì o. yes sir. ọba wa pẹ̀lú wa o. àṣẹ sà. inú mi dùn pẹ̀lú kan tí Ìgbòho ṣe o bàbá mi ò ṣe ṣe rí gbọdọ̀ rẹ ti ń gbé mi nú láti bí ẹjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú àwọn olórí burúkú tí wọ́n sọ pé. bàbá wa ṣẹlẹ̀ bá wa ló nǹkan tó fi ń gbọ́ wa nínú ilé yẹn sà. ok màá lọ ẹ̀fọ́ mi so ẹ̀lú màá ṣe ń gbọ́n bá. à ń gbọ́ yín báyìí. ṣe rí àwọn olórí burúkú tí wọ́n sọ pé Sunday fẹnijá géètì fẹniwú géètì ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú ló pọ̀ nù wọn. Ìgbòho fẹniwú géètì fẹnijá géètì nìsín àdúpẹ́ ẹni tó fi já géètì ó ti kọ́ àwọn èèyàn jáde rẹ̀.
ó ń fẹ́ ẹni wúgbé tí ó ń fẹ́ ẹni jáwọ́ra Sunday orí ehoro kínní ó ń gba àwọn èèyàn sílẹ̀ àrí gbogbo pa tó ń ṣe mélòó làwọn ṣe jáde fún wa wọn ò rí kankan ṣe wọ́n dẹ̀ fẹ́ máa distract ẹni ẹlẹ́ni pé kó má bàa ṣe nítorí pé olóbùkún ló pọ̀ àwọn gangan Boko Haram ló pọ̀ jù nù wọn olè ló pọ̀ jù nù wọn wọ́n ti mọ̀ pé tí Sunday Igboho bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá fi lè fún ní agbára gan gbogbo àwọn làwọn máa kó sí ìyọnu tí ó ti yẹ yín so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọn ò fẹ́ kí wọ́n rí àárín yẹn rárá. Tẹ́rí ọdún nǹkan ọdún mi fi dùn ní pé kọ́lọ́ tó bá ń dá májàsọ̀lá kọ́lọ́ bá ń fún ní nǹkan àtàgbà fún adẹ́mìẹ́sì kọ́lọ́ bá adẹ́mìẹ́sì gidi gan ni o nítorí àwọn apáǹsì wà lábẹ́ gbogbo ọ̀tọ̀ àjáde síta ṣùgbọ́n àwa lábẹ́ tá à ń ṣàdúrà fún àdúrà tá a dẹ̀ ń ṣe fún wa máa mọ nítorí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ láti 2021 láti mo ti wà pẹ̀lú ẹ̀ ó ti yẹ yín so ọlọ́run bá ń fún ní agbára tó kún agbára yóò dẹ̀ ní ká agbára àwọn alálẹ̀ bá máa tì lẹ́yìn àìnú mi dùn gidi ó dẹ̀ ṣe kò ní bọ́rú ó dẹ̀ ọ̀pọ̀ tó tún máa ṣe á tún yà wọn lẹ́nu lágbára ọlọ́run á tún fún lóko àtàgbà á tún bu àwọn ọ̀tẹ́ ẹ̀ lọ so gbogbo ẹni tó ń ṣe yàmàyàmà yẹn nísìnyí nígbà tó wọn bá rí pé gbogbo ẹ̀ tún gòkè